èyí nìdí tí mi ò ṣe kí n wọ pátá jáde ní tèmi o. Esther ló ṣàlàyé bẹ́ẹ̀. arẹwà òṣèrébìnrin tó gbajúmọ̀ nídìí fíìmù àgbéléwò ilé wa Esther Nwachukwu ti sọ ní gbangba pé òun kì í wọ pátá jáde ní tòun, ó sì nídìí tóun fi pinnu bẹ́ẹ̀, àmọ́ kì í ṣe ohun táwọn èèyàn ń rò ó, bó tilẹ̀ jẹ́ pé òun ò rí tẹnikẹ́ni rò lórí ìpinnu tóun ṣe láti tẹ́ ara òun lọ́rùn. Esther ló sọ̀rọ̀ yìí lórí ètò wòmí jẹ́ ń bá ẹ sọ̀rọ̀ kan, èyí táwọn eléèbó ń pè ní live session lórí ìkànnì Instagram rẹ̀ láìpẹ́ yìí. ọ̀dọ́mọbìnrin apọ́nbéporẹ́ tó fẹ́ràn láti máa ṣeré tíátà lédè òyìnbó náà sọ pé ọ̀rọ̀ ló débẹ̀, kì í ṣe pé òun mọ̀ọ́mọ̀ fẹ́ tú ìhòòhò ara òun síta fáyé rí, àmọ́ bó bá di ti pé ká sọ òdodo ọ̀rọ̀, òun ò kì í wọ pátá jáde tóun bá fẹ́ ṣe eré ìmárale bíi kéèyàn rìn kúṣẹ́kúṣẹ́ tàbí kéèyàn yan bí ológun, kéèyàn sáré díẹ̀díẹ̀ tàbí kéèyàn lọ síbi tí wọ́n ti ń ṣe eré ìmárale oríṣiríṣi èyí tí wọ́n ń pè ní gym. Òun kì í wọ pátá nírú àwọn àsìkò bẹ́ẹ̀. Bí ọ̀rọ̀ yìí ṣe ya ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ àtàwọn tí wọ́n ń gbọ́ ètò náà lẹ́nu, bẹ́ẹ̀ ló tún pa àwọn míì lẹ́rìn-ín tí wọ́n ń wòye pé irú ọ̀rọ̀ kátikàti wo lèyí tó sì ti di èyí tí wọ́n ń ṣe awuyewuye lórí rẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Èyí ló mú kí Esther túbọ̀ ṣàlàyé ara rẹ̀ dáadáa lórí ìkànnì rẹ̀. Ó ní èyí kì í ṣe ọ̀rọ̀ pé bóyá mo fẹ́ polówó ẹwà mi láti fa àwọn ọkùnrin lójú mọ́ra, kì í sì ṣe ọ̀rọ̀ pé mo fẹ́ ṣèṣekúṣe, àmọ́ ọ̀rọ̀ ìlera àti ìrọ̀rùn ara mi jẹ mí lógún ju ohunkóhun lọ. Ẹni tó bá ń ṣiṣẹ́ kára bíi tèmi yóò tètè lóye nǹkan tí mò ń sọ. Esther ní lásìkò tóun bá ń ṣiṣẹ́ kára tàbí tóun ń ṣe àwọn eré ìmárale wọ̀nyẹn, wíwọ pátá nírú àsìkò bẹ́ẹ̀ kò ní rọgbọ fóun, nítorí òun máa làágùn. Òógùn àti pátá tóun bá wọ̀ sì lè jẹ́ kí àwọn kòkòrò àrùn ráàyè rápálá wọlé sí èèyàn lára. Ó ní èrò òun yìí fi hàn pé ọ̀rọ̀ ìlera, kéèyàn wà ní mímọ́ tónítóní àti kí nǹkan rọ èèyàn lọ́rùn láti ṣe jẹ́ pàtàkì sóhun ju ọ̀rọ̀ ojú táwọn èèyàn fi ń wo ìmúra àti aṣọ wíwọ̀ lọ. Nígbà táwọn olólùfẹ́ rẹ̀ bi léèrè pé irú ojú wo ló rò páwọn èèyàn yóò fi máa wò ó tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ tó sọ yìí, ọmọbìnrin náà fèsì pé yọ̀yọ̀ lẹ́nu aráyé ń dà, gbogbo èèyàn ló mọ̀ yẹn, kò sí nǹkan tó ṣe táwọn èèyàn kò ní róhun wí. Ìgbé ayé òtítọ́ lèmi ń gbé ní tèmi, mi ò kí ń tan ara mi jẹ, mo sì mú ọ̀rọ̀ ara mi lọ́kùnkúndùn gidigidi. Ohun tó bá wọ ẹlẹ́nu ni kó fẹnu ẹ̀ sọ o. Àmọ́ ṣá o, níṣe làwọn èèyàn ń rọ̀jò oríṣiríṣi èrò àti ọ̀rọ̀ lórí ohun tí Esther sọ sílẹ̀ yìí. Èrò ọ̀pọ̀ kò sì jọra rárá. Báwọn kan ṣe ń sọ pé èyí tó wù mí kò wù ọ́ nílé ayé, wọ́n ní bó bá ṣe wu alára ló lè ṣe ara ẹ̀. Bẹ́ẹ̀ làwọn míì ń fojú àbùkù wo ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n ní láti jáde láì wọ pátá kò bójúmu fún obìnrin, àti pé bí Esther bá tiẹ̀ ṣe bẹ́ẹ̀ kò tọ̀nà fún un láti sọ ọ́ jáde rárá. Ó sì jọ pé àwọn tí wọ́n fojú àbùkù wo ọ̀rọ̀ Esther yìí ló pọ̀ jù. Obìnrin kan, Ruth Peter, ní àwọn obìnrin wa yìí ṣá, Ọlọ́run jọ̀ọ́ o, má jẹ́ kí n sọ̀rọ̀ àìnítìjú bí èyí ní gbangba o. Lóòótọ́ bó bá ṣe wu kálukú ló lè wọṣọ. Òṣèrébìnrin onítíátà tó ṣẹ̀ṣẹ̀ ń gòkè àgbà bọ̀ lèmi náà, àmọ́ kò dáa kírú àwọn ọ̀rọ̀ yìí máa jáde, ó lè mú káwọn èèyàn máa fojú àbùkù wo gbogbo wa. Ìmá ní ta ló gbéṣẹ́ rán ẹ bóyá o wọ pátá àbí o wọ̀, kí ló kàn wá, àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé gbogbo. Jésè Èrílò ní ìgbà yẹn ń kọ́, báwo nìyẹn ṣe fẹ́ dín owó gàrí kù lọ́jà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Síbẹ̀ náà àwọn míì tí wọ́n láwọn mọ̀ nípa ìlànà ìṣègùn sọ pé kò sóhun tó burú nínú kéèyàn má ṣe wọ pátá jáde, nítorí òógùn lásìkò téèyàn bá ń ṣe iṣẹ́ àṣekára máa ń ní iyọ̀ nínú, èyí sì lè ṣàkóbá fún ìlera pẹ̀lú aṣọ tó fún mọ́ra pinpin bíi pátá táwọn obìnrin máa ń wọ̀. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn yìí fún Ìta Fàájì.